Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, ohun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Ó gbé Sunday Igboho lọ máa ní ẹdúró àwọn nǹkan ní ń sojú fún o. Àwọn lè sì ń sojú fún ẹnì kejì jáwádìí. Ẹ gbà mí láyè kí èmi náà mú mẹ́mbà kan. Wọ́n ní ẹni tí kùrọ̀ ní ọ̀lẹ́lẹ́rìí òun bẹ lọ́rùn. Tani mo sì wá ní ẹgbẹ́ wọlé òun náà ní lọ́ọ̀yà àjàṣà wa tó dúró yìí. Èmi àti ẹ̀ fún ọ̀rọ̀ dìnáyà ò lè ṣẹlẹ̀ mọ́ báyìí. Èmi àti ẹ̀ àbá Saheed tó pè wá àti Sunday Igboho. Ẹ̀yin èèyàn ẹ wò ó dojú ẹ̀ báyìí o. Ìjẹ́ rí i pé àwọn Fúlàní náà wọ́n ní àwọn ti ṣetán láti darapọ̀ mọ́ ìrù ẹkùn báyìí o. Ẹ rí i pé ògbẹ̀nù tán nítorí pé kí ni ẹ rí i pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ arákùnrin lọ́ọ̀yà tẹ́ ń wò yìí àti ìkejì ẹ̀ wọ́n sọ̀rọ̀ kan tẹ́lẹ̀ wípé àláyé àwọn ò lè gbà kí olóyè Sunday Igboho kó wá sílùú Ìlọrin pé láyéláyé kinní kan whatever. Ṣùgbọ́n sìn wọ́n ti gbà wípé kí olóyè Sunday Igboho kó wá o. So ó wá kù ọjọ́ tí wọ́n máa fíìsì láti lọ pàdé emir àti ìlú Ìlọrin. Náà kí ló ṣẹlẹ̀, kí ló hápùn gangan, kí ni ìdí tí àwọn ará bí yìí tí wọ́n fi ń wò pé kó lóyè Sunday Igboho kó má wá tẹ́lẹ̀tẹ́lẹ̀. Number 1 nínú ẹ̀ ni wípé wọ́n ní olóyè Sunday Igboho ni ó gbé ọ̀rọ̀ Yorùbá nation pé ó gbé sórí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé kí ni o pé Yorùbá ó gbọ́dọ̀ dá wà lọ́tọ̀ pé pé ṣé kìí ṣe pé àjẹ́ndà yẹn ni olóyè Sunday Igboho ló fẹ́ gbé wá sí ìlú Ìlọrin pé pé gbogbo pé Yorùbá gbọ́dọ̀ lọ lọ́tọ̀. Pé ẹlẹ́ẹ̀kejì pé nígbà tó ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Yorùbá nation wípé níṣe lolóyè Sunday Igboho sọ pé òun fẹ́ wá fi ọba Yorùbá jẹ nílùú Ìlọrin. So eléyìí ló ń ba àwọn ará bíi lẹ́rù wípé tí wọ́n bá gba olóyè Sunday Igboho láyè láti wá sílùú Ìlọrin pé ó ṣeé ṣe kó jẹ́ pé nǹkan tó lóyè Sunday Igboho ní lọ́kàn ni wípé ó máa yọ ọba Fúlàní nílùú Ìlọrin, ó máa lọ fi ọba Yorùbá jẹ. Ṣùgbọ́n nígbà tí olóyè Sunday Igboho àti àwọn ará bíi tí wọ́n jọ sọ̀rọ̀ pọ̀ ọ̀rọ̀ yìí ti wáyé àwọn ará bíi yékéyéké wípé rárá o, ohun tó lóyè Sunday Igboho wà fún ni wípé ààbò, wípé kí àwọn ajínigbé kí wọ́n máa jí àwọn èèyàn gbé, kí wọ́n máa jí ọmọ Yorùbá gbé mọ́. Àwọn ará bíi náà wá sọ̀rọ̀, wọ́n sọ tiwọn wípé olóyè Igboho kókó má máa dárúkọ wípé Fúlàní ajínigbé mọ́, pé kó kàn sọ wípé àwọn ajínigbé nìkan, ní pé kó dẹ̀jọ́ kó má wà bàáàsì yẹn, pé kó lóyè Igboho kán jọ kó má wà bàáàsì o, wípé nítorí pé Fúlàní nìkan kọ́ ló ṣiṣẹ́ àjínigbé, wípé Yorùbá àti àwọn ẹ̀yà míì náà wà ní ara wọn, pé àwọn ṣetán láti parapọ̀ mọ́ olóyè Igboho yẹn láti bá láti fáìtì kidnapping ẹ jẹ́ ká kí n lò bẹ́ẹ̀, láti fight kidnapping. Náà wípé kólóyè Igboho kan jọ̀ọ́ pé tí wọ́n bá mú ẹni tí kìí ṣe Fúlàní náà tó jẹ́ ajínigbé tàbí tó jẹ́ bandit pé kí wọ́n make sure pé irú ẹni bẹ́ẹ̀ náà wọ́n fi idà òfin gbé, kó má jẹ́ wípé Fúlàní nìkan ni. Ẹlẹ́ẹ̀kẹta nínú ẹ̀ ni wípé wọ́n ní olóyè Sunday Igboho pé nǹkan tó ní lọ́kàn ni pé ìjà, pé òun ṣàfẹ́ bá Fúlàní jà, òun fẹ́ bá Fúlàní jà, òun fẹ́ bá Fúlàní jà, pé torí bẹ́ẹ̀ ni olóyè Igboho ṣe máa tẹnu mọ́rọ̀ Fúlàní. Ṣùgbọ́n nísìnyí olóyè Sunday Igboho ti wá ṣàlàyé fáwọn ará ẹbí yékéyéké wípé kì í ṣe Fúlàní, pé tán bá wo fídíò tí òun ti ṣe sẹ́yìn wọ́n máa rí níbi tí òun ti ṣàlàyé wípé àwọn ajínigbé, pé even Yorùbá tó bá wà láàárín wọn, pé olóyè Sunday Igboho gbìyànjú láti ṣàlàyé fún wọn pé òun máa tẹnumọ́ nínú àwọn fídíòs tó máa ṣe wípé even tá a bá rí Yorùbá láàárín irú àwọn tó ń jínigbé yìí, pé irú onítọ̀hún náà ó di dandan kí idà òfin kó gbó onítọ̀hún. Ẹ jọ̀ọ́ kó tó di pé mo máa fi fídíò yìí lẹ̀ kí a tún gbọ́ lẹ́nu àwọn Fúlàní tó ń jẹ́ lọ́ọ̀yà yìí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi wò sàlẹ̀ níbi tí wọ́n kọ subscribe sí, ẹ kílìkì lé subscribe button yẹn fún mi. Ọwọ́ yìí tẹ̀ fi bá tẹ subscribe, ẹ ò ní fi gbé ọmọ sí, ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́. Bákan náà nínú fídíò yìí ẹ tún máa gbọ́ ọ̀rọ̀ láti ẹnu bàbá mi Gbàgede Ìmọ̀. Ó yá ẹ jẹ́ ká jọ wo fídíò náà. Gbogbo ọ̀rọ̀ máa ní ẹdúró àwọn nǹkan ní ń sojú fún o. Àwọn lè sì ń sojú fún ẹnì kejì jáwádìí. Ẹ gbà mí láyè kí èmi náà mú
ó gbé Sunday Igboho lọ máa ní ẹdúró àwọn nǹkan ní í ṣojú fún o ní àwọn tó sì ń ṣojú fún ẹnì kejì dáwádé ẹ gbà mí láyè kéèmí náà mú mẹ́mbà kan wọ́n ní ẹni tí kòrónà lẹ́lẹ́rìí òun bẹ lọ́rùn ta ni mo sì wá ní ẹgbẹ́ wọlé òun náà ní lọ́ọ̀yà Àjàṣà wa tó dúró yìí èmi àti ẹ̀ fún ọ̀rọ̀ dìnnáyà ò lè ṣẹlẹ̀ mọ́ báyìí èmi àti ẹ̀ àpá Saheed Shittu tó pè wá àti Sunday Igboho àjọṣe WhatsApp meeting yẹn Sunday Igboho sì address àwọn issues tí mo raise lọ́kọ̀ọ̀kan number one níbẹ̀ òun ni pé òun ni founder Odùduwà Republic Yorùbá Nation as a result of that àwo ní confidence inú rẹ̀ that was our position then ó ti change pẹ̀lú ọ̀rọ̀ tá a jọ sọ but then tó a ti pé àbá sọ̀rọ̀ kó sì clear rẹ̀ pẹ̀lú wa á dùn lórí rẹ̀ ní tó bá fẹ́ pokùn tó kọ́ lọ pokùn so àwa ti sọ̀rọ̀ tó gbogbo dáadáa tí wọ́n ṣe lórí social media ń kọ ìyẹn ọ̀nà ìyàn ń sẹ́ now ó tún á ti pé kò rí bẹ́ẹ̀ at least ten máa ń sọ wípé Sunday Igboho òun ni security yìí táwa wá sọ wípé wíwá Sunday Igboho ní security lọ́jọ́ táwa a jẹ́ pé it has called for concern káwọn àbá ṣe rí lórí court ló kù tó àwọn tó rí wọn pé tọpọlọ wọn pé wọn mọ bóyá wọn ṣe ń gbé ọ̀rọ̀ sí ọpọlọ tí ó process rẹ̀ tí ó analyse rẹ̀ tí ó come to conclusion pé ọ̀rọ̀ gidi lẹni yìí sọ ọ̀rọ̀ tẹni yìí sọ ọ̀dà wọn ti dá sí àti àdírẹ́sì rẹ̀ Sunday Igboho fúnra rẹ̀ wá sọ pé ọ̀rọ̀ ọjọ́ òun yìí o pé kò sí ti ń jẹ́ Yorùbá Nation mọ́ àwọn ti drop rẹ̀ ẹ̀dá ó ti àdírẹ́sì àbí ọ̀rọ̀ àdírẹ́sì rẹ̀ kí ló tún wá kù ẹlẹ́ẹ̀kejì òun ni wípé Fúlàní bandit Fúlàní terrorist à ń sọ wípé àní ẹ stop tagging ẹ stop ethnic profiling pé Fúlàní tó wá sí pé ṣé Fúlàní nìkan ni bandit ṣé Fúlàní nìkan ni criminal ṣé Fúlàní nìkan ni kidnappers níjọ́ tẹ́ bá mú Yorùbá ṣe táàgì rẹ̀ pé Yorùbá rapist tó wá sí pé rapist ni tó wá sí pé bá rí níjọ́ tẹ́ bá mú Yorùbá àmúrọ̀bà ṣe fi pé Yorùbá àmúrọ̀bà nílé níwájú ìtọ́ wá sí gbé pé Fúlàní àjọ pé Sunday Igboho tó wá sí pé mindset Fúlàní bandit distraction ni àjọ pé àwọn Fúlàní náà ń bọ̀ wá fún ó sì ní kò rí bẹ́ẹ̀ àwọn ọ̀daràn tó bá wà nígbó yẹn lòun ń bọ̀ wá fún tóun bá sì ti clear àwọn kódà bó wá jẹ́ pé àwọn Yorùbá náà ni àwọn ò mọ̀ wọn ní ìtọ́ wá jẹ́ pé àwọn Fúlàní náà lè bá mú ẹ̀mọ́ criminal nù ẹ̀mọ́ táàgì wọn pẹ̀lú ethnic wọn mọ́ ó sì ní ká ó ti wà ó kéde àmọ́ ká kó rest assured pé kì í ṣe pé àwọn ní nǹkan kan against Fúlàní táwọn ń gbé bọ̀ kọ́dọ̀ sọ débi pé àwọn ń wá members látọ̀dọ̀ wa tó jẹ́ Fúlàní tó jẹ́ lọ́rin so that yóò fi wà universally accepted yóò fi wà acceptable sí gbogbo wa pé gbogbo fí àwa yẹn yóò fi wà laid ṣe n pé ó ti di issue kejì ó sì ti address rẹ̀ ṣe n pé ohun tó ń sọ làwọ́ ó dì mú ó dìgbà tó bá wá yíṣẹ́ ń bẹ̀ káwọ́ tó wá tún wá ṣègbésẹ̀ tó bí èyí tá à ń sọ yìí òun ló kéré jù ní gbogbo pláàni tá a nílẹ̀ ọ̀rọ̀ ló dààmú gbogbo wọn torí wọ́n dàbí tí wọ́n ń sọ dáadáa yìí ọ̀rọ̀ lásán là kan sọ márùn-ún la ní nílẹ̀ èyí tó kéré jù òun nìyí tá a gbé jáde pẹ̀lú ọ̀rọ̀ tó ẹlẹ́ẹ̀kẹta òun ni pé ààrẹ sì concern ni pé àwọn kan rí ẹ̀fà àlẹ́jì Sunday Igboho rí àwọn kan rí ní ìpè opportunity láti wá yan ọba Yorùbá nílọrin tí ìlọrin wá kéré nínú ayé ni àwọn kan dẹ̀ ṣe program lórí rẹ̀ tí ìlọrin wá kéré yẹn ìlú wọ́n bọ̀ wá yan ọba Yorùbá kì í ṣe pé tí àwọn tí wọ́n ń sọ yẹn ní lò wá lẹ́yìn sọ pé wọ́n sọ yẹn gbẹ̀ ń dùn wá àti ìlọrin wá kéré nínú ayé ẹ̀yìn àwọn nǹkan tó pé orúkọ wọn ò lè jáde nínú máàpù ẹ̀yìn àyẹ̀ ń bọ̀ wá yan ọba Yorùbá lọrin ẹ̀ ń bọ̀ wá yan ọba lọrin ó sì àdírẹ́sì yẹn náà ìgbà òsì tí ń jẹ́ bẹ́ẹ̀ bọ́ọ̀lù ló ṣe pé àwọn ò ní irú ẹ̀ lájẹ́ndà kò sí mú àjẹ́ndà àwọn o pé kọ́dà àwọn ti báwọn sí ń bọ̀ ẹni àpàrà táwọn fẹ́ máa gbà lọ kí ẹnìkan mo ti gbà lóṣù pé serious muscles pé àwọn ò lè lọ ọ̀dọ́ ẹ̀mí àbáyé pẹ̀lú convoy yìí wọ́n pàtíkàlẹ̀ lè rí ẹ̀míà láì ní pé láìsí pé ní appointment làwọn fi ṣẹ́gun rẹ̀ àwọn fi lọ bí táwọn ń lọ àwọn sì ti ń wá báwọn sì book appointment pẹ̀lú ẹni àbáyé pé so kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ now these are the issues address the issues ẹ̀ ń pè bú ẹ̀ ń ṣe pé sọ́wọ́ náà mi ni sọ́wọ́ stop mi tó stop mi and ẹ jẹ́ pé kó repeat márùn-ún láti nílẹ̀ tá a ti perfect rẹ̀ ẹyọ̀kan yìí ti work ó ti address the issues wa ọ̀rọ̀ lásán lásán ọlọ́dààmú gbogbo yín ni ẹ̀ ń forí gbórí tẹ̀ gbádùn máa yìí bó ṣe rí nìyẹn sàṣẹ. ṣẹ́gbọ́ us mọ̀ ó ní márùn-ún ó ní tó wà lọ́wọ́ àwọn táwọn fẹ́ ṣe ṣùgbọ́n ẹyọ kan péré làwọn ṣiṣẹ́ ọ̀rọ̀ ẹnu lásán bóyá nù márùn-ún yẹn bóyá ṣe lọ́ fẹ́ gbé Igboho lọ sẹ́wọ̀n àmọ́ bóyá wà ní DSS wá gbé Igboho nínú márùn-ún yẹn àmọ́ bọ́tì ṣẹ́ẹ̀rí olórí ogun ẹni tó bá dé ẹni dáadáa aṣíwájú máa ń kótó lórí tẹ́lẹ̀ mú mọ́ra ni bẹ́ẹ̀ nígbà míì kẹ̀rẹ̀ ká sọ̀dọ̀ balẹ̀ fún ara kò pé ká má ga ẹ rí pé Igboho ó sọ àwọn ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ tán ló sọ mo understand ẹ̀ pa
nítorí yẹ kó sọ ń gbà ẹ̀ ló sọ ẹ̀. Ẹni bá fẹ́ mú ọ̀bọ ó máa ṣe bí ọ̀bọ ni, mi ní sọ jù bẹ́ẹ̀ lọ. Àwọn ẹni yìí sọra àwọn tó lọ́hùn. Mo rí nínú ọ̀rọ̀ bàbá yẹn pé nǹkan méjì ń bá wọn lẹ́rù. Ẹ̀rù àkọ́kọ́ ni pé arábì ṣé wọ́n ní wáyé sọ̀rọ̀ bá Yorùbá báyìí. Torí pé wọ́n mọ̀ pé ìlíkù níbi táwọn gbé ní títí lẹ́gọ̀ọ́. Ìtẹ̀sí lẹ́gọ̀ọ́. Ibi tó ń gbé yẹn kò tọ́ sí wọn láti gbé bẹ̀ tí ń ṣe Ìlọrin. Bàbá tó sọ̀rọ̀ ẹ̀ Fúlàní ni ẹ ti rí lára ẹ̀. Confam Fúlàní. So ó ní nǹkan tó bí àwọn nínú ni pé kí Sunday máa sọ pé Fúlàní bandit. Ẹ jọ ṣé ìran Yorùbá ní bandit ni? Ẹ bá wà bí bàbá ìléèrè. Àwọn bandit náà ní tó ń pààyàn kiri tó ń gbé yan àwọn SWAT kìíní kan. Àwọn olódominate wọn. Ìran wo kì í ṣẹ̀ràn Fúlàní ni? Kí ló bá bí yín tó bá ní Fúlàní bandit? Fúlàní terrorist kí ló gbé yín nínú ẹ̀? Bọ́dọ̀ sọ̀rọ̀ kan tínú mi dùn sí pé àwọn ò tiẹ̀ sọ pé kíní tó bá mú Fúlàní náà kí wọ́n ṣe tó bá wù wọ́n fún wọn torí pé ó ti fi hàn pé terrorist làwọn èèyàn. Ìgbòho dẹ̀ ní kí Fúlàní má gbé Nàìjíríà. Ìgbòho ní kí Fúlàní má gbélé Yorùbá. Fúlàní terrorist, Fúlàní tó lókun bí tá a máa gbà, Fúlàní tí ò jẹ́ ká rí mú mi, Fúlàní tó wà nínú gbọ́ Ìgbòho bá dì láti jọ ẹ̀. Ó dẹ̀ máa ń tẹnumọ́ gbogbo gbà pé ẹni Yorùbá tó bá jẹ́ accomplice wọn tá a bá mú ọlọ́nu. Àwọn Yorùbá tí wọ́n mú àìmọye tóun náà even nínú àwọn tí wọ́n jí àwọn ọmọ yàwó tàgbé wà láì Yorùbá wà nù wọn. Gbogbo dẹ̀ náà kó wọ́n pàtó máa pa wọn kó tó máa kó. Wọ́n ọ̀yà sọ́tọ̀ pé Yorùbá ni wọ́n ọ̀yà kò sí bọ́sí wọ́n ṣe wú ẹ̀ mọ́. Rárá, they never do that. They were all arrested. Ìgbòho ẹ̀fà kódà àgbà tó lọ sí ìlú Ìgbòho tó lọ Ìgbòho. Àgbà tó sọ fún àwọn Ìgbòho pé tá a bá lẹ́nikẹ́ni nínú yín tí ń gbé Fúlàní níjà tí wọ́n jọ ń pa wá. Á pa ikọ̀ ṣe bá àwọn ọ̀yọ́ ẹ̀ ni, ṣe bá bú ẹ̀ ni, ṣe bá fámìlì ẹ̀ ni, ṣe bá ẹ̀gbọ́n ẹ̀ ni. Ọmọ Ìgbòho ṣáà ni wọ́n kò sọ pé ìfọwọ́ra yín lórí rárá o. Ó ní tá a bá rí ẹnikẹ́ni nínú yín tó jẹ́ ilẹ̀ jágbóde gbà fáwọn Fúlàní. Ó ní báwọn bá tó yẹn lọ́nu o. Á pa yín ni. Definitely it's not discriminating. Òfin tribalism ṣe nǹkan tó ń ṣe. O fẹ́ mọ tribe tó jẹ́. Tó bá ṣàti mú ẹ pé terrorist yẹn yọ àgbọn. That is it. So why tó fi jẹ́ Fúlàní ló ń bínú? Ẹ̀yin lẹ́yìn ṣe nǹkan jù ká. 90% àwọn tó ń jí wa gbé Nàìjíríà Fúlàní ni wọ́n. So why you people annoyed? Why are you not happy with it? Ẹ̀yin ní kẹ́ ẹ pé àwọn èèyàn yín. Gọ́fúnà Bako ní Niger State. Kí ló dé tí àwọn Fúlàní ò ṣe kí fún gọ́fúnà yẹn? Pé kó má dárúkọ Fúlàní mọ́. After all, gbogbo wa fojú ara wa rí pé àwọn tó gbógun ti ní state ẹ̀ Fúlàní ni wọ́n. Ó kọ́kọ́ yọ gbogbo tó bá yẹ Sunday ló dán tó bá yẹ Sunday jẹ́ gọ́fúnà kó dán tí gọ́fúnà yẹn dánwò yóò bá fi fẹ́ ké pa. Àwọn ọmọ Niger State ò sọ kó wọ́n dúró sí ìmọ̀ tí gọ́fúnà wọn ṣe yẹn because they saw it that man he correct. Ó kọ́kọ́ yọ gbogbo àwọn ẹ̀mí àwọn olóyè pátá ó fi ọmọ Niger State ó fi wọ́n rọ́pò. Ẹ lọ́wọ́ tó ń bá wọn fà á sí ó tún wá sọ fún wọn gbogbo mọ́sálásí tí Fúlàní dálẹ̀ nílùú ẹ̀ ó ní hatred lè máa preach ó tún wá yan àwọn kọmitì kan ẹ máa ṣọ́ gbogbo mọ́sálásí kiri jọjúmọ́ jímọ̀ tó bá ti ṣe sámọ̀ tó jọ mọ́ ẹ kí wọ́n gbé ẹ lọ pa wọ́n tàbí jímọ̀ tó bá ti ṣe sámọ̀ tó jọ pé wọ́n plan ní gúùpù fáwọn èèyàn ẹgbẹ́ wọn ẹni bá ti preach hatred ẹgbẹ́ gọ́fúnà yẹn tó ṣe bẹ́ẹ̀ bí Muslim lòun náà ẹ̀fẹ́ pè kékeré ìbára wa ìbí Mùsùlùmí náà ní gọ́fúnà yẹn ó dẹ̀ máa báwọn tó ń bá àdúgbò òun jẹ́ yìí àwọn Fúlàní ní ó dẹ̀ sọ point blank ó fèsì Fúlàní tó di nígbà tí wọ́n tiẹ̀ tán tó halẹ̀ ó pe àwọn tó yọ ọlọ́ba pé ẹ sọ fáwọn èèyàn yín ẹ kìlọ̀ fún wọn tọ́ba ti jẹ́ gbogbo mi máa kúkú lé yín àwọn tribe people ní state mi ni o federal government ò lè àwọn ò lè sọ pé ó ṣe nǹkan kan òun number 1 security officer state ẹ̀ tó bá dẹ̀ rí pàwọn kò kí sọmọ lóun wọn wá bóun gbé wọ́n pọ̀ ti threat sí security àwọn ará he has right in the constitution láti lé wọn dànù kúrò nílùú ẹ̀ àwa la ṣerú ẹ̀ o àwa ló jẹ́ pé Igboho tó sọ̀rọ̀ la máa bọ́ sórí media sí gọ́fúnà ẹ̀fọ́ kì í lẹ́kọ̀ọ́ láro gọ́fúnà kan yẹ́yẹ́gbẹ́ àwọn citizen ni àwọn tó jẹ́ resident ni they can live as they like àwa la yá lábòsí nílẹ̀ Yorùbá àwọn ò yá lábòsí lọ́dọ̀ wọn the governor said it and then àṣẹ́dẹ̀gùn governor state inú state bẹ́ẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ ni Igboho ti wù á ti operate pa Fúlàní á ti tán nílùú ẹ̀ gọ́fúnà yẹn sì wádẹ́gbì ló ń dá fèsì àwọn Fúlàní bẹ́ẹ̀ sí and he mentioned them with Fúlàní because he knows
that without Fulani security go wọn àwà òkè ó dẹ̀ gbàgbára lọ́wọ́ gbogbo wọn ó dẹ̀ they are on probation now watch list ni wọ́n wà anytime ló lè lé wọn dànù ó jẹ́ kí wọ́n jẹ́ kó yé wọn bẹ́ẹ̀ ayé ìgbà fàmílédè tuntun ti lọ o ayé ìgbà Babangida live ayé ìgbà yẹn ti lọ eléyìí tí mo wà bẹ́ẹ̀ sìn ní tẹ́mi sọ ni pé tẹ́ni Fulani bá ti ṣe I will send you away that is it that's how to do it ṣùgbọ́n wa Yorùbá kò ṣe bẹ́ẹ̀ Ìgbòho yẹn ní ọ̀pọ̀lọpọ̀ sọ́dọ̀ ta ẹgbọ́rọ̀ ṣì tí bàbá yẹn sọ lẹ́nu yóò ṣe máa dárúkọ Fúlàní ṣé Fúlàní èèpá àyàn ni bàbá lọ́rùn ṣé Fúlàní èèpá àyàn èyí sáà Fúlàní làwọn tí wọ́n mú láti bẹ̀rẹ̀ nípa ṣé pé ṣé Fúlàní ni àbí wọn pa lẹ́wọ́ ni ṣé èyí sáà Fúlàní ni wọ́n mú fa àwọn Fúlàní náà máa mú fa ẹ̀sìn àmọ́ sọ pé sọ dárúkọ Fúlàní ẹ̀ láì kíkọ́ jẹ́ Fúlàní ṣé wọ́n ní wọ́n pa mọ́ Fúlàní ni ọ̀dà bí ìgbé lọ ṣe ìwé ọ̀gbọ́dọ̀ ló ń tíráìlú gbogbo ara àwọn gbọ́dọ̀ rẹ̀ gan ọlọ́run ẹ jẹ́ ká sọ reality the fact is that àwọn Fúlàní ni wọ́n ń pààyàn there is nothing tẹ́yìn Fúlàní lè ṣe ẹ̀yin tẹ́ wà secret láàrin wọn tẹ́yìn tẹ́yìn tó mọ́ níwà láàrin wọn ẹ̀yin ní kẹ́ máa wá ṣe sensitization programs káàkiri sìn ẹ̀yin ní kẹ́ máa sensitize àwọn èèyàn yín stop this banditry wọ́n ti sọ̀rọ̀ wa lẹ́nu wọ́n ti sọ̀rọ̀ wa lẹ́nu tẹ́ bá mọ̀ kó kárí ara wọn tó ń dárúkọ Fúlàní ẹ̀yin ní kẹ́yìn máa wá ṣe sensitization fáwọn èèyàn yín we will continue mentioning Fulani in Nigeria if national so jẹ́ pé àwọn tó ń mú jù àwọn tó wà ní díẹ̀ jù àwọn tí wọ́n bẹ̀rẹ̀ they are Fulani ethnic Fulani extraction ní gbogbo yín so ẹni tí inú bá ń bínú yín kó lọ́ọ́ bí transformer US nonsense àti gbọ́ Igboho ó ṣe wọn kádọ̀bálẹ̀ farara kò gbé àmàgà but sir pé kọ́ má dárúkọ Fulani mọ́ yẹn rọ́lẹ̀ pa o torí pé Fulani ló ń ṣiṣẹ́ yẹn jù wọ́n kó tọ́ bá negotiate ibẹ̀ ń gbóhùn wọn kí lẹ́yìn sọ sí sà hello àwa máa pa ìyá àti ẹni o ìwọ ò ní rí ọmọ ẹ mọ́ nìyẹn o àwa ó máa fẹ́ àwọn ọmọ ẹ káàkiri ni o ṣé Yorùbá ló sọ̀rọ̀ bẹ́ẹ̀ tẹ́ ẹ tún máa gbọ́ tó máa sọ fúfú dé láàrin ara wọn gbogbo àwọn tó ń display lórí social media ṣé Yorùbá ni wọ́n wà lórí TikTok bíbá wọ́n jẹ́ Fulani pure what do you want to say to that sir Mr. Lawyer useless imam kí lẹ fẹ́ sọ sọ́rọ̀ ẹ̀ èmi ò rí sí o àwa máa àwa mi lè sọ pé o but tó bá mú Fulani àwa sì sọ̀rọ̀ Fulani o torí pé ẹni táwa mọ̀ tó ń bayé jẹ́ tó ń pa àwọn èèyàn kiri Nàìjíríà Fulani ni wọn tó bá ṣe wá sọ ẹ̀ ló ń bí yín nínú sóbì yìí bọ́tà fẹ́ lò ti yọ àwọn náà ti gbà fọ́gà wọn láwọn ti juwọ́lẹ̀ Ìgbòho ti ṣèlérí fáwọn wípé àwọn ò ní máa dárúkọ Fulani bandit mọ́ kódà nínú news kódà wọn tún fi Islamic Fulani bandit Islamic Fulani herdsmen Islamic Fulani terrorist Fulani yẹn gbọ́dọ̀ yọ wọn máa yọ nú ẹ kí ló dé lọ bá wọn press kíkọ́ yé máa dárúkọ Fulani mọ́ national news kódà NTA kà Fulani militia lọ́ ṣe ń pè wọ́n nìyẹn ìkọlá kàdáde ó yá náà tẹ́ bá mọ̀ pé ẹ fẹ́ tún ojú Fulani ṣe tán ti bojú yín jẹ́ ní Nàìjíríà àwa kọ́ la bojú yín jẹ́ àwọn èèyàn yín tó ń pààyàn kan jíyàn gbé náà bojú yín jẹ́ àwọn ní kẹ́ ẹ lọ command àwọn ní kẹ́ ẹ lọ control àwọn ní kẹ́ ẹ lọ correct àwọn ní kẹ́ ẹ lọ correct àwọn náà ń ba Nàìjíríà jẹ́ ẹnìkan bá wa interview àbúrò Sunday Igboho tí wọ́n pè ní Mr. Wisdom ọ̀rọ̀ yẹn kọjá bẹ́ẹ̀ màá fẹ́ kọ́ kí n fi díẹ̀ nínú interview Mr. Wisdom náà fẹ́ fi parí iṣẹ́ yìí torí nǹkan tí Mr. Wisdom sọ ó ṣe nǹkan tá a gbọ́dọ̀ fojú fòdà nínú àwọn pọ́ìntì tí máa yẹn raise àti information to dish out màá fẹ́ ká lọ nísìn kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ jẹ́ ká lọ wo information yẹn ó yá. ẹ̀yà Yorùbá kan tó ṣe pé jagunjagun ni wọ́n ṣẹ̀ láti àwọn Ọbàtálá àwọn ni wọ́n láṣọ funfun ní àwọn Yorùbá mọ́ ní Ọbàtálá ọba táàsà ọba takuntakun lóde ìrànjẹ so they are very powerful people so ẹ̀jẹ̀ ló tọ̀ràn ni wọ́n fi máa ń kí wọn pé ẹ̀jẹ̀ yẹn ní bàbá yín fi mú kọ dájà gbárí ọmọ ọlọ́mọ ní bàbá yín fi mẹ́mu nílé yín mọ̀jà sọ́la nílé aládìkún máa ń gbọ́ bí mo ti ń wí so ibi tí wọ́n ti ṣẹ̀ ní hereditary ẹ̀jẹ̀ ló tọ̀ràn ni olóyè Sunday Igboho fi dà bí wọ́n ṣe dà yẹn agboolé ni agboolé tó ó dàbí ká ní agboolé Oníkòyí wọ́n migrate káàkiri bẹ́ẹ̀ ni agboolé Aládìkún tá a bá máa kí àwọn Olúfún Adé Aládìkún ni wọ́n fi máa ń kí wọn lọ́mọ aládé ṣẹ́ṣẹ́ fún ni wọ́n fi máa sọ pé ìran bàbá wọn kì í pakún
wọn kì í jẹkún ìran bàbá wọn kì í fikún bọrí tí ìran bàbá wọn bá ṣèṣì pakún wọn máa fi tọrẹ ni ọmọ aládìkún ni wọn fi ń pè wọn bẹ́ẹ̀ agboolé ni ó dàbí agboolé Oníkòyí agboolé aládìkún agboolé Ṣàngó bẹ́ẹ̀ ni so they are very powerful people ló fi dàbí pé ọ̀rọ̀ kan wà táwọn èèyàn ń ṣìgbọ́ pé ládé Aláàfin Ọ̀ládé because they have their own what they call crown aládé ni wọ́n so ohun tó bí gbogbo ọ̀rọ̀ yẹn nìyẹn hereditary yẹn ẹ̀jẹ̀ ló máa ń tọ̀ràn ní gbogbo wọn fi sọ pé gbogbo ọmọ ológun kí lè erígbé túṣe gbogbo ọmọ lọ́lá kọ́ ló lé bàbá wọn so ẹ̀jẹ̀ yẹn hereditary máa ń ṣẹlẹ̀ tẹ́ ẹ bá wò nínú philosophy àwọn eléyìnbó gan tẹ́ ẹ bá bímọ tó bá yẹ pé nígbà tí bàbá yẹn ní diabetes hereditary kọ́mọ yẹn ní diabetes wà last earlier stage high chance so tẹ́ni orí bá ti ń wúru fún gbogbo ewu tá à ń tètè ń yọ yìí ogbó mọ́tọ́ bá fogbó bí ọmọ míì so equivalent wà so ohun tí wọ́n fi bí olóyè Sunday Igboho ló sọ wọ́n di ohun tí wọ́n dà yẹn it is Almighty God that select the choosing one ó wà nínú Bíbélì gbogbo òjíṣẹ́ tá a rán wá sáyé àjà wọn láyé ọ̀tọ̀ ni àwọn kọ́ ni wọ́n sọ báwọn ṣe fẹ́fẹ́ mo kírun ò sọ dẹni Ọlọ́run mo lọ ṣọ́ọ̀ṣì ò sọ dáńgẹ́lì mo ti torí mo da fá ò sọ da lágbára ifá mélòó lórí Sunday Igboho ń dà kò ní Ṣàngó lé kò lóògùn lè Ọlọ́run ló dá bẹ́ẹ̀ Ọlọ́run ló kàn yẹn so Ọlọ́run. wọn ò ní Ṣàngó wọn ló. ẹ lè níjọ ẹ bá wá màá ní kẹ ya fídíò gbogbo lè ẹ bá bá dé ilé ẹlòmíì ibi tó ti ń bọ Bàtálá tó ti ń bọ ya tó ti ń bọ Ṣàngó olóyè Sunday Igboho ni ṣùgbọ́n ohun tó nígbàgbọ́ sí ni pé Ọlọ́run àfọlọ́run so ẹ̀jẹ̀ bí ni ká gbà bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ bí ni hereditary ni hereditary. tó mo wá fẹ́ béèrè ìbéèrè kan tó lè fẹ́ ṣe kinní díẹ̀ ẹ dákun ẹ lè bínú ṣe rí olóyè Sunday Igboho ilé iṣẹ́ ńlá kan ni tó dá dúró wíwí yẹn ilé iṣẹ́ ńlá tó dá dúró tí wọ́n employ ọ̀pọ̀lọpọ̀ èèyàn sínú ẹ̀ tí ń ṣiṣẹ́ ni aspect ibo ni ẹ̀yin wá jagunjagun lẹ́yìn náà ni àbí. ṣe rí ọ̀nà tèmi pọ̀ mo dúró lọ́nà tí mo fi wò pé bó mo ṣe lè protect image wa àbúrò wọn lèmi jẹ́ so mo dẹ̀ ti wà pẹ̀lú olóyè tí mo ti ń gbé lọ́dọ̀ wọn lágbà tí mo ti parí secondary school ni àjọ gbé nílùú Òṣogbo even kéwú tí mo ké tẹ́lómi máa ń sọ pé religion mo fi gbogbo ohun tí mo fẹ́ jẹ́ láyé búra àwọn ni wọ́n ní kí n mọ lọ sọ́dọ̀ bàbá wa kan á pè wọ́n ní Sheikh Abdulhamid Muhammad omi ló ń lò àwọn ló ní kí n mọ lọ sọ́dọ̀ bàbá yẹn pé ìwọ fẹ́ mọ kéwú lọ sọ́dọ̀ bàbá yẹn àwọn tó bá mọ̀ ó ti mọ Òṣogbo òun ṣe ibì kan tó high bàbá yẹn gbé power line wọ́n máa ń pè wọ́n ní ṣéwu omi ló ń lò omi lọ́mọ fi ń tọ́jú èèyàn àwọn ló ní kí n mọ lọ sọ́dọ̀ bàbá yẹn and that man is a professor so àwọn ló jẹ́ kí n wà versatile in speaking my English so àwọn ló ní mọ lọ sọ́dọ̀ bàbá ìyàwó wọn gan tó jẹ́ mọ́mí Ayọ̀ gan she is a practicing Muslim every year ló ń lọ wúmúra kì í ṣe nǹkan tí so olóyè ò discriminate pé mọ́ṣẹ́sì rárá but a lot of people misunderstood him gẹ́gẹ́ bíi pé alágbára àwọn ṣoògùn kò dira wọn lọ́wọ́. àwọn olóyè tí ẹ fẹ́ràn Islam pọ̀ despite pé wọ́n jẹ́ Christian wọn ò wá fi tàwọn wá yọ tàwọn oníṣẹ̀ṣe sẹ́yìn. ní every Thursday ni wọ́n máa ń sa Quran nínú olóyè Sunday Igboho tí wọ́n máa ń sa Quran kódà wọ́n ti wà ń bẹ̀ báyìí àwọn èèyàn kú wà ń bí bàtà jọ wá studio tó máa ń sa Quran ní bẹ̀ so àwọn kan máa ń sa top down kan máa ń sa Friday so kí là ń olóyè nígbàgbọ́ pé òun ló fi jẹ́ pé ọ̀rọ̀ yẹn òun kò lẹ́nu wọn pé Ọlọ́run ló lẹ̀mí mi so he's a very free man. ó tiẹ̀ nígbà kan tí wọ́n lọ síbi wá sí Alhaji Muyideen Bello wọ́n fẹ́ràn bàbá yẹn pọ̀. ṣe mọ̀ wípé ohun tí ó jẹ́ kí wọ́n fẹ́ràn bàbá Muyideen ni wípé wọ́n ti rí pé ọ̀pọ̀lọpọ̀ ń sòdodo mọ́ wọ́n wá rí pé ṣé òun Muyideen bó ti lè wù kí nǹkan dígàgà tó bọ́ bá wà wájú olóṣèlú wọ́n sọ̀rọ̀ àwọn náà wá wò pé irú àwọn bàbá tèmi náà fẹ́ dàbí rè so èmi náà ò fẹ́ bẹ̀rù ẹnìkankan tó bá débi òótọ́ ọ̀rọ̀ ká sọ lẹ́nu omi fi mọ́ sọ pé olóyè máa ń sọ̀rọ̀ so olóyè ò bìlífù pé ká mọ hang around the bush olóyè dẹ̀ jẹ́ yẹn kan tó ṣe pé tẹ bá sọ̀rọ̀ olóyè fún yẹn kan láì dá nísìn tó bá díjọ́ kejì ṣé kí n pè kí ẹ bá dẹ̀ pé ra yín bóyá ẹjọ́ pàdé lọ́dọ̀ wọn ẹ lè ní ìmọ̀ pàrọ̀ fọ̀ kí ni ń bọ ọjà ọkàn rẹ̀ ni o ẹ kí ni olóṣèjọ́ ni ẹ wà ṣọ́ọ̀kì pé ẹ parí ẹ̀ náà ní wọn lájọ́ jẹun yìí I believe pé kí gbogbo wa ká mọ̀ fura síra wa let's be free ká yanjú ẹ̀ kó tán so tẹ bá lẹ́yìn báyà ká ó dà mọ́ bínú mo ti gbọ́ agbọ́tilé àni mo ti gbá tí ẹsẹ̀kẹsẹ̀ yóò pé Kúnlé pè mí ní ìsìn náà ó ní òun bóun jà kò yẹ kó rí bẹ́ẹ̀ yóò ṣọ́ọ̀kì bẹ́ẹ̀ Kúnlé tó kù lọ́dọ̀ ìrìn parọ́ fún ọ adẹ pé Kúnlé mo ti pé lágbájá
kí lẹ̀ ń jà sí náà kí lẹ̀ ń jà sí kí lẹ̀ ń jà sí. Ọlọ́run jẹ́ kẹ́mi wọ́n gùn. So mo máa ń pè wọ́n lóní fún nǹkan bí ejò. Ṣífù tí o máa ń ṣẹnu gba Yorùbá ní ṣẹ̀yìn làwa yìí ń fi protocol sí tí àlejò bá ń wá wọn tẹ́ ẹ bá dẹ́ni ẹ dúró ní kí ló dé tẹ̀ ń gbé mi pamọ́ níjọ́ tí mo bá kú ìta ni máa sọ mí sí náà wọ́n gbé mi pamọ́. So olóyè ò believe pé wọ́n kò sí níjọ́ tí màá kú Ọlọ́run nìkan ló mọ̀. So there is a very free person tẹ́ ẹ bá wá wọn kí ẹ bá yẹ pé táwa bá tún fi tẹ́ ẹ bá fi lo 20 minutes lọ́dọ̀ lóye bóyá àwọn àlejò ń bá àlejò ni lẹ́yìn 20 minutes yẹn wọ́n fẹ́ sùn wọn ní oorun sùn á ní ẹ̀jẹ̀ ń rí ọkàn mi lè papọ̀. So he's a very free man. Gbogbo afẹ́ grant interview tẹ́nìkan bá pàdé wọn lẹ́gbẹ̀ẹ́ títí tó bá sun wọn mú pé ẹjọ́ tó lọ́nà mo fẹ́ kẹ́ grant interview ẹ grant ẹ o. Àwa yìí là sọ pé kò sí interview o. Nítorí a mọ̀ wípé gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ bá bí wọ́n ṣífò ní sọ pé pé ẹja kó ń bẹ̀ ní kó ń bẹ̀ o ẹ̀wọ̀n sọ. So ló fi dàbí pé nígbà tí ọ̀rọ̀ wọ́n wá bọ̀ ń bá dilé tẹ́lómi máa ń pè ṣẹ́gbọ́n rẹ̀ ò ti ní stroke báyìí ṣé kò máa ronú mo ní sùlá kò ronú. Stroke kìíní. So ṣífò obìnrin tó gbogbo ohun tó bá wá tọ́lọ́run ni ẹnu wọn mo ti gbọ́ pé mẹ́ta ni wàhálà wọ́n ní wàhálà ń bọ̀ wàhálà ti dé wàhálà ti parí ní sáà wàhálà ń bọ̀ o Buhari bọ̀ wá mú ẹ ó dà à ń retí níjọ́ tí Buhari dé wàhálà ti dé níjọ́ tó tú nílẹ̀ náà wàhálà ti tán mẹ́ta náà ni wàhálà mẹ́tẹ̀ẹ̀ta bá tán sí mẹ́tẹ̀ẹ̀ta. So gbogbo nǹkan you are expecting it has arrived it has gone to pass. Ọjọ́ tí mo rí pé mẹ́nu bá ń sìn ọjọ́ tí wọ́n wá sí ọ̀dọ̀ olóyè Sunday Igboho ṣẹlẹ̀ wà nígbà náà. ṣe rí ohun tí mi ò fi síbẹ̀ lọ́jọ́ yẹn ó kù bí ọjọ́ kẹta èmi ra mọ́zù 208 lọ́dún náà lọ́hùn green colour wọ́n wá gbé kí wọn. So bẹ́ẹ̀ mi ṣe wá gbé kí wọn àwọn ọ̀rẹ́ mi wá ń pè mí pé ọ̀gbẹ́ni wá wẹ mọ́tò fún wa o. So kò bá ká mi mọ́ bẹ̀ á yọ mọ́tò yẹn. pé lè bá lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ yín. Àwọn ṣàdúrà sí tán àwọn fẹ́ lọ ṣe omble gẹ́gẹ́ bíi pé ọ̀dọ́ pé ọ̀gbẹ́ni ẹ̀já tó kún bọ̀. So bẹ́ẹ̀ mi ṣe ṣeré lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi ni. So èmi ti sùn kí n tó máa jí báyìí mo kàn rí afẹ́ tó 300 missed call mo kàn pé why are these people calling me all around. Kí ló ṣẹlẹ̀? mo kàn máa dé online báyìí mo rí pé online ti gbóná. So God so good. Ìjọ yẹn àwa lè gbà tí màá délé báyìí gbogbo nǹkan ti bàjẹ́. How long tó ṣẹlẹ̀ lẹ́wà sílé? Mo ti délé yẹn as far back as to 6 torí mo gbéra ìgbà yẹn Èkó ni mo gbéra kúrò lÉkòó bóyá before something. Láàárọ̀. Ní ìdájí kó tó di to 6 mo ti dé Ìbàdàn èrò ti pọ̀ mo ti rẹ́jẹ̀ mo ti rí gbogbo mọ́tò. Gbà tí màá dé master bedroom wọn tẹlifíṣàn kan wà níbẹ̀ wọ́n ti fìbọn fọ́ gbólẹ̀kùn gbogbo asbestos báyìí ó ti jálulẹ̀. Mo wá rí àwọn kòkò àṣejẹ kan mọ́ ọ̀gá èyí já sí jẹ àbí báwo wà lélẹ̀. So not knowing pé àwọn people yẹn ni wọ́n fọ́ àwọn kìíní yẹn mọ́lẹ̀. So aṣáà gbogbo àwọn mọ́tò yẹn apá tó wọ́n ba gbogbo àwọn mọ́tò yẹn jẹ́ aṣáà park. So àwọn television stations àwọn tààbọn aṣáà kó wọn. So nǹkan tá a kàn mọ́ fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni pé ikú tí ò bá pa ni tó bá ṣí ní fìlà kí ẹ mọ̀ dúpẹ́. So gbọ́dọ̀ yín pé àdògán wọ́n ní àdògán wà níbẹ̀ lọ́jọ́ náà lọ́wọ́ pé àdògán tó wà lára àwọn loyalist olóyè wọ́n ládògán ló dúró síwájú pé n tí ó pọ̀ ọ̀gá mi n tí ó fọ́ ọkọ̀ ọ̀gá mi yóò yà pa mi ni. Ṣe rí kọ́lọ́run bá wa fi ọ̀run kẹ́. Àmín. Nítorí ẹni tí ó bá dúró tọ̀gá kan kò sẹ́ni tó ń jẹ́ ọ̀gá lẹ́yìn àwọn tó wà lẹ́yìn ẹ̀. Bẹ́ẹ̀ni. Kò sẹ́ni tó múṣẹ́ Jésù lẹ́jọ́ àwọn tó wà lẹ́yìn ẹ̀ náà. Tẹ̀lé lọ. So kò sí gbogbo ìtawà ń ṣe iná ní sáyé ń wù wá tá a bá gbàbọ̀dé people are not daft. Definitely. People see who you are before they listen to whatever you have to say. Àwọn èèyàn wù ẹ́ they are observing you they are looking at you. So Adogan play a very good role. Nítorí bí Adogan ṣe gbúrò bọn ẹ mọ̀ what could happen who is there shooting at my boobs. So ìtara ẹ pé kí ló ṣẹlẹ̀ so tí Adogan máa jáde báyìí they just spray him. So à ń pe brother wa kan ní brother Fatai àwọn náà wọ́n ń ṣàdúrà lóru ni àwọn náà kàn bọ́ta pé kí ló ṣẹlẹ̀ ibì kan wà tá a ti mọ́ ń gbàlejò à ń pè ní hall àwọn wá fa tẹ̀sùn báyìí pé káwọn bọ́ta so àwọn ń ṣílẹ̀kùn báyìí anybody tó bá ti ṣílẹ̀kùn ṣíyàbá ni torí ohun tí wọ́n plan wá ni pé everybody must be dead because ìbọn tí wọ́n yìn ń gbà yẹn tí èèyàn bá fẹ́ lọ jagun Boko Haram èèyàn gbúdọ̀ yìn ju bẹ́ẹ̀ lọ tí ó fi ṣẹ́gun torí ibi tẹ́ ń bọ̀ tẹ́ ń gbé amọ̀ tank wa. Kí ló dé lórí kíni láì lọ bá Boko Haram. So aṣáàdúpẹ́ ọpẹ́ ní ká máa dá. So ó dà pé ẹni yẹn ni wọ́n pè láàfáà tó wà nílé wọn. Bẹ́ẹ̀ni tí wọ́n lè ń bá wọn ṣaagùn bá wọn ṣe. Rárá wọn ṣaagùn
ọmọ bíbí Ìgbòho ni wọ́n, ẹ̀gbọ́n ni wọ́n jẹ́ sí olóyè. So àwọn wá kí wọn ni. So àwọn wá jẹ́ ẹni tó máa ń tìláwà. Nítorí pé tìláwà nípa ẹni tó máa ń tọ kéwú tó máa ka Quran. Àwọn wá ń kà á pé ẹ mọ̀ bí kí ni ẹ ṣe ṣẹlẹ̀ bíi 2 o'clock lóru àwọn kan wò pé kí ló ṣẹlẹ̀, àwọn kan bọ́ta pé kí ló ṣẹlẹ̀. So báwọn ṣe àǹfààní kí ni ẹni tí ò mọ̀ so ohun tó ṣẹlẹ̀ ni. So ohun tó ṣẹlẹ̀ ni pé bádùn kan ṣe gbọ́ ìbọn táwọn ṣílẹ̀kùn, ẹni tó bá ti ṣílẹ̀kùn pé kí ló ṣẹlẹ̀. So shoot as first sight ni kò sí pé o ham àbó o ham. Even chief gan tó ṣílẹ̀kùn láti òkè rúùmù wọn pé àwọn wo nìyẹn, àpá yẹn ìbọn yẹn sì wà lẹ́nu ilẹ̀kùn yẹn dọ́là. So aṣáàdúpẹ́ fọlọ́run tọ́lọ́run ò jẹ́ kí wọ́n bá lọ. Àwọn tó dẹ̀ kú náà àwọn mùsùlùmí ò ní bísímìlá ìkúrò aláwọ̀. Bismillah kúrò aláwọ̀ kọ́lọ́wọ́ fọ̀rọ̀ kẹwọn. Yes sir. Iwájú tí wọ́n kọjú sí kọ́lọ́mọdé ò bàjẹ́, ìtàn fílẹ̀ ò ní bàjẹ́ agbára Ọlọ́run. Ẹ dákun bó ni olóyè Sunday Igboho ṣe wá jàjàbọ̀? Àwọn kan ní wọ́n wà rìn àwọn DSS ni wọ́n pòórá. Ṣẹ́rí wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí mo gbà tí mo sọ lẹ́ẹ̀kan mo ní ẹ wá tàn mọ́lẹ̀ sáwọn kankan tí ò yáwọn èèyàn ni. Ṣẹ́rí olóyè mo máa ń sọ fáwọn náà wípé ẹni orí ṣàdá tí ayé ń pè lóòṣà, ẹlòmíì máa ń bìrì pé òòṣà aspect yẹn gan máa ń jẹ́ káwọn àfáà míì tó ṣe pé ílímù wọn ò tó nǹkan àbí làákà ìbàyà náà wọn kò múlẹ̀ tó. ohun tó ń pè lóòṣà ni ẹni orí ṣàdá, a special being. A lè pe ànábì náà ní orí ṣàdá nítorí ànábì ká tó dé níjọ́ tá a ti dáyé láti dá mọ́lẹ̀ rẹ̀ la fi pè ní atamanàbì yìí wá ìmáàmì mọ̀rọ̀sẹ̀lì. Òun kọ́ ló pera ẹ̀ bẹ́ẹ̀, a special being ni. Níjọ́ tá a dá dàm àwa la fi làákà ìsí lẹ́mìí wípé káwọn èèyàn ṣe wá dúró àtẹ̀rí bí fún. So ẹni tó bá wá bá rẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run ló dá bẹ́ẹ̀, báwa náà ṣe rí níwọ̀nba tí Ọlọ́run ló dá wa bẹ́ẹ̀. Ọlọ́run ṣàwọn dání. Ọlọ́run ṣàdá ni ló bí Ìgbòho òòṣà. Ẹni orí ṣàdá táyé ń pè lóòṣà. Ẹni orí ṣàdá ẹni tá we created him specially. What has destiny has in store for you? Kí ni kádàrá pè bùbù fún ẹ? So orí ṣàdá ni. Tá a bá worú Jagaban Tinubu orí ṣàdá ni. Tá a bá wo bàbá Ọbásanjọ́ orí ṣàdá ni nítorí ẹni tó ti lọ sẹ́wọ̀n tí wọ́n pa tó padà di president orí ṣàdá ni. Ta lẹni Ọlọ́run? Ọlọ́run nìkan ló mí yẹn. Ọlọ́run nìkan ló mí yẹn ṣùgbọ́n a máa ń wò pé tó bá gbé Kùránì àbí tó bá gbé Bible dání lẹni Ọlọ́run. No, this is a misunderstood word. Gbogbo wo mọ bí tá a parí iṣẹ́ wa sí. Ìtalárí àrínú. Ẹ ti gẹ̀ẹ́tẹ̀ àmọ́ bí tá a parí ẹ̀ sí. Ọlọ́run nìkan ló mí yẹn rẹ̀ ṣùgbọ́n ibi tá a máa fàfitì ẹni Ọlọ́run sí ni wípé téèyàn mẹ́wàá bá ń ta táyà níbì kan tá a wá rí èèyàn kan tọ́lọ́run gbà fún àmì Ọlọ́run kan wà lára rẹ̀ ẹni Ọlọ́run fẹ́. Ọlọ́run fẹ́ ti gbogbo wa o. So Ọlọ́run fẹ́ nǹkan kan ló wà lára ẹ̀ tọ́lọ́run fi fẹ́ tiẹ̀. Ó lè jẹ́ lára òbí ẹ̀, ó lè jẹ́ òun gangan. Ọlọ́run ti dùn kankan mọ́ lára ni. Ṣé gbogbo àfáà tí wọ́n fún ní zinu azami ti ń fà ṣírí lọ́lọ́run gbàdúrà ẹ̀ ìdúnjẹ lòmíì. Ṣùgbọ́n Ọlọ́run fẹ́yàn kan lọ́lọ́run fi kẹ́ láàárín ẹ̀yin tẹ́ ẹjọ́ jẹ́ pìrìsẹ́ńtà. Ọlọ́run fẹ́ yín gámọ̀ páwọn kan wà tí wọ́n bá sọ̀rọ̀ yín gbọ́ pé lágbájá ò gbọ́dọ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n Ọlọ́run fàlùbákà sí. Ọlọ́run fẹ́ kankan lára yín lè jẹ́ tòbí ó lè jẹ́ kíní fúnra yín. So Ọlọ́run ń ṣe mistake. So níbi tẹ́ ẹ ti lọ náà ni wípé bóòlù olóyè ṣe jáde. Àṣírí tó wà ń bẹ̀ ni pé Ọlọ́run fẹ́ kò tí ì fẹ́ jú. Tá a bá ní ó lo kinní kan ni ó dolóńgbò ni ó lo òṣùjú ni ta ló jẹ́ kó jẹ́? Ọlọ́run ni. Ta ni ò ní jẹ́ ó jẹ́ mọ́? Ọlọ́run ni. Ọlọ́run yẹn lójú ó jẹ́ ńjọ́ náà ó lè sá lóògùn pé mo fẹ́ kóra kọ́lọ́ ni ọmọ rí kóra ibẹ̀ láwa fi tì sí pé Ọlọ́run ni. Èmi ní ilimu ní ìbátínù ni pé. Ṣe rí gbogbo àṣírí kọ̀kọ̀ bó bá wà náà tọ́lọ́run ò bá fọwọ́ sí kò ní jẹ́. Ọlọ́run náà ló ń jí òun gbogbo oṣù tá a ti bọ́nú ebè kan ní ó wù yóò jẹrà mọ́lẹ̀ kò ní wù ó sì tì mí ìbọlẹ̀ ó wù. So Ọlọ́run tó ń bẹ lára olóyè níjọ́ náà ló jẹ́. Ó wá lè jẹ́ àṣírí kọ̀ọ̀kan kan ṣùgbọ́n náà ló fi làákàyè sí pé lu eléyìí ó jo escape. Torí ó lè jẹ́jọ́ yẹn ní òwò pé àtàmọ́tà sí ìbọn mi ni kí n lù Ọlọ́run sì rò pé òye ilé kọ́ Ọlọ́run ló fi eléyìí ni ó mú pọ̀ eléyìí ni ó mú pọ̀ kásẹ̀ báyìí ṣe báyìí ṣe báyìí lọ́nà bá là. Àwọn kan sọ pé wọ́n fún fẹ́ǹsì ní. Ṣe rí ẹlòmíì ó ṣe orí burúkú bí ọ̀rọ̀ lọ́rọ̀. Ẹ gbà mí láàyè wọ́n ní yáàkùmù wàlà àsàdà ẹ lọ ṣọ́ra fún kèéta wà ìnàlà àsàdà nítorí pé kèéta yáàkùmù là àsàdà ó máa ń jẹṣẹ́ eré ènìyàn kámẹ́ta kúlù nọ́ọ̀rù lẹ́ àtọ̀bà gẹ́gẹ́ bí iná ṣe ń jẹ́gi ìṣẹ́pẹ́ ẹlòmíì bí ọ̀rọ̀ Ìgbòho ó sì ń ba ayé ara rẹ̀ jẹ́ níbi ọ̀rọ̀ lọ́rọ̀ ayé sì ń bà á jẹ́. Olóyè òfò fẹ́ǹsì níjọ́ tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ tèmi délé
gbà tó máa tó bí 8 o'clock nọ́mbà kankan pè mí ni ẹ̀gbọ́n ti pe àbúrò mo kàn ṣe hello dákẹ́ ẹ̀gbọ́n ẹ̀ ló sọ̀rọ̀ wọ́n ṣe so wọ́n ṣe ń bi mí ní àwọn kan tó fẹ́ bi mí wo bí báyìí súnmọ́ bí báyìí lọ́wọ́ nǹkan báyìí so bá ń bẹ̀ gbélé kó bẹ̀ àwọn èèyàn tí ò bá ti mú àwọn èèyàn mọ́ pọ́ pè mí jọ yẹn. ẹ̀yin ni wọ́n bẹ́ẹ̀ náà kọ́kọ́ pè pé. ó lè má jẹ́ mi ṣùgbọ́n nígbà tí bóyá àwọn èèyàn kan ti sọ fún ọ pé mo ti wà nílé àbáwọn náà wò pé màá ti délé wọ́n wá pè mí so wò nǹkan báyìí so ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣẹlẹ̀ ọ̀pọ̀ wọn jẹ́ oríṣiríṣi nǹkan kó àwà láyé people only remain loyal in as much there's one benefit coming out from you. Yes. The loyalty ends when the benefit stops. ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n pè lọ́mọ pé mi ọmọ àfẹnubí mi ọ̀pọ̀lọpọ̀ padà jẹ́ pé kán mọ̀ pé ìwọ kọ́ ló bí mi. So ó jẹ́ ká tún wá mọ ọ̀tún yàtọ̀ sósì ó jẹ́ ká mọ ẹfun yàtọ̀ sí oṣù. àtùpà tàn mọ́lẹ̀ sí gbogbo ẹ̀. So nípa bí olóyè ṣe escape yẹn àánú Ọlọ́run ni wọ́n rí gbà nítorí tí wọ́n bá sà ó lè má jẹ́ ṣùgbọ́n wọ́n sà kankan ni lọ́lọ́run wá fi àmì sí pé mo kí ọ. lórí ètò yìí ẹ̀yin tẹ́ ẹ ti ń wò wá tipẹ́ tẹ́ ẹ ti mọ̀ mí tipẹ́ ó yẹ kẹ́ mọ̀ pé Ọlọ́run nìkan ni ìparọ́ ṣùgbọ́n kẹ́ tó bá irọ́ lẹ́nu tèmi ilé ó tà sí ọ̀nà ó jìn èmi ìparọ́ o ìyẹn kan sọ fún mi ó wá sọ́dọ̀ mi ó sọ fún mi ó ní gbalẹ̀gbalẹ̀ ni olóyè Sunday Igboho pé agbára wo ló ní mo ní ṣe rí níbi gbalẹ̀gbalẹ̀ yẹn olóyè fúnra rẹ̀ kì í talẹ̀ sunkún wá ni wọ́n fi ń pè ní gbalẹ̀gbalẹ̀ káwọn èèyàn sunkún wá sọ́dọ̀ wọn bá a ṣe ń bọ̀ bí àwọn èèyàn ti jókòó kalẹ̀ wọ́n ti gbalẹ̀ àwọn wọ́n ti gbalẹ̀ àwọn tó bá ti wá gbà á olóyè wa ní òmọ tó ṣe jẹun wòwe tó bá ti wòwe a ní lọkọ this land belong to Sunday Igboho tẹ́ni yẹn bá ti wá rí this land belong to Sunday Igboho iṣu àti ìgbé ó bá dàpọ̀ iṣu àti ìgbé ó bá dàpọ̀ pé Igboho ti gbalẹ̀ so àkó tó di pé Yorùbá nation dé ọ̀nà tó ní olóyè Sunday Igboho fi ń jà nìyẹn fáwọn ọmọ aláìní èyí tó bá fẹ́ fún olóyè ẹlòmílẹ̀ nínú ilẹ̀ 20 acre yóò ẹ fún wa ní mo fún yín 5 acre nígbà tẹ́ bá wa gbà ó ìmí gan àwọn bọ́ìsì wọn tó bá ní lágbájá yìí ní kẹtẹ̀lé lọ sórí ilẹ̀ àwọn bọ́ìsì ni ó tà á lẹ́fí mọ́ra àwọn bọ́ìsì olóyè òní sọ pé lọ sórí ilẹ̀ lẹ́fí mọ́ra àwọn bọ́ìsì olóyè níbi ilẹ̀ so ìmí sífìlẹ̀ ní ẹ fún wa lówó ni níta bá fẹ́ bù wa ẹlòmíì wà ní ọ̀bá fún wọn ní nǹkan kan ó ń ṣe tiẹ̀ lọ ni so nǹkan tí ò rújú ni ìyẹn ni pé ìjàfẹ́tọ̀ mọ́ ni ìjàfẹ́tọ̀ ni pé wọ́n yàn mí jẹ wọ́n ṣe kiri kan ok kéèsì kan ṣẹlẹ̀ lọ́nà mọ́níyà bóyá gbọ́ sí láìpẹ́ yìí so tó yẹ pé àwọn ènìyàn wọn ti kọ́lé wọn wọlé wọn ní wọn àjọ lọ ni èmi làwọn bàbá yẹn bá mo rí wọn tó ń sunkún àtọmọdé àtàgbà pàwọn kan fẹ́ gbalẹ̀ wọn ok adẹ lọ́bẹ̀ irú ẹ̀ àwọn tó láwọn gba judgement yẹn nísìnyí wọ́n bá máa broadcast ẹ̀ nísìnyí wọ́n ní olóyè gbalẹ̀ àwọn dẹ̀ rówó láti fi publicize àwọn èèyàn máa believe àwọn ọmọ aláìní yẹn ò ní nǹkan kan olóyè ni àwọn ìyẹn làwọn yẹn rí gẹ́gẹ́ bí survivor àwọn so olóyè ni ó front Ìgbòho náà máa pariwo ohun tó máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà nìyẹn ṣé ibi tí wọ́n ti ń talẹ̀ ẹyọ kan 1 million tó ti ń talẹ̀ plot kan ní kíní ìyẹn lolóyè mọ̀jà sí ní ọmọ fẹ̀mí ara ẹ̀ wéwu tẹ́ ẹ bá dénú ọgbà ẹ̀ka jẹ́kù kalẹ̀ we have 8 e-logs each e-log is sold at the rate of 80 million 70 million ìmí ẹ wá ṣírò 80 times 8 a dẹ̀ ní bus I think we have 3 buses there 2 white and 1 black bus ta fi ń kó àwọn èèyàn so èlò lọ́ta bọ́ọ̀sì kèye ṣe bóyá accidental bí bọ́ọ̀sì kan téèyàn kan ti lò because chief gan Adeson Motors àwọn ni wọ́n ní ohun tó bí Adeson ni Adéyẹmọ Sunday òun la wá ṣọ́ọ̀tì sí Adeson Motors Adeson Petroleum Adeson tí wọ́n bí tẹ́ bá ti Adeson lóye lónìí Sele tètè do you think it's a daft? ẹdùn náà hey wọ́n lọ ṣẹ́rí wàhálà àwọn ènìyàn kan lọ yẹ àtẹ̀mí kan fúnra mi. Adeson Adéyẹmọ Sunday la sọ di Adeson. ẹ dákun but a lot of people have a bit of knowledge and a little bit of experience in them they feel autonomous themselves mọ wọn ṣe tó mọ. ní Ọ̀yọ́ state lónìí chief ni olórí àwọn tí àwọn ní chairman àwọn tó ń gbẹ́ bọ́ọ̀hù you can ask mọ́tò bọ́ọ̀hù tí chief ni I think 7 ni but ìgbà tí crisis yẹn
àmọ́ bí méjì ṣe lọ ó kù 5 àrí 5 àwọn machine ọmọ fi gbẹ́ bọ́ wọn láwọn China tó àwọn Chinese tó mọ́ I think I have the picture here àwọn China wọn. ẹ dákun ẹ sẹ́ndẹ̀ sí mi. so gbogbo àwọn láti ẹ̀mọ́ fídíò ẹ rí. so gbogbo àwọn kinní yẹn wà ó wà glaring. ṣé tẹ́lómi bá kàn ń sọ̀rọ̀ bá kàn ń pé ṣé tẹ́ ẹ bá mọ́tò ẹ̀yọ̀ kan nu ilé ṣífù gan tán ní tí wọ́n ń nò personally mọ́tò ẹ̀yọ̀ kan ok Hilux là ń sọ yìí because he is a dealer. láyé ìgbà tó dúdú ẹ mọ̀ pé wọ́n ṣe àwọn tó ń ṣe fàyàwọ́ tí wọ́n wa mọ́tò ni wọ́n mọ̀ ń pa mọ́tò kí ló ń sílẹ̀ fi lójú ń bẹ̀. ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ ti sọ pé ọ̀pọ̀lọpọ̀ tí ò yé wa ni wọ́n là yí wa lónìí lágbára Ọlọ́run n tí mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni pé kó lè pé adébẹ̀ yẹn ẹni yìí tí mò ń bá lọ lẹ́ẹ̀kan ẹni ní olóyè ò ní nǹkan kan òun kẹ àwọn àìmọye ilẹ̀ tó gbà gan tó yẹ pé àwọn gbà padà lọ́wọ́ ẹ̀ pé so ìyẹn ni pé Ọlọ́run owó tó mú sọ. ọ̀nà tí wọ́n fi gbà padà kí wọ́n publicize ayé ti dá social media ẹ mọ̀ pé tí wọ́n bá gba judgement ó lè post ẹ̀ pé judgement tí wọ́n fi convince olóyè pé kò lórí ilẹ̀ yìí ni ó post ẹ̀. olóyè ò ní interest nínú àwọn ilẹ̀ yẹn. ilẹ̀ báwo à ń talẹ̀ 1 million. ilẹ̀ báwo kí ló ká. travel ta lọ sí Kwara State láìpẹ́ epo tá a rà lé 3 something million. sówó lẹ́ẹ̀ka ni gbogbo ẹni tó bá ń talẹ̀ tí ò bá múra wọn kì í jèrè. àánú Ọlọ́run ni ẹ tí ì rí ọmọ tó talẹ̀ tó yẹ pé ẹ̀yin tẹ́ ta tọ́ tí wọ́n talẹ̀ fún wọn tó ẹ̀yin lẹ tún bọ́ wọn pé ṣé kí ni Ọlọ́run ló nílẹ̀ àwọn kankan pera wọn lọ́mọ onílẹ̀ ni. ẹ dákun ṣé olóyè Sunday Igboho ṣé wọ́n ní níran kan pé àwọn padà fẹ́ jọba lọ́la ọba àbíkan lọ́la àbí wọ́n fẹ́ darapọ̀ mọ́ṣèlú lọ́jọ́ iwájú ni wọ́n ṣe ń da gbogbo dúkìá ilẹ̀ wọ́n wàá wọnú gbogbo lọ́jà fún gbogbo ọmọ ìlú ní gbogbo ọmọ lè ṣe rí àtọ eré sísá la fi bí ẹṣin àtọ jagunjagun aládìkún ló wà lára wọn nítorí àwa tá àìtí ìjàmọ̀ kankan ní mo rántí jíjọ ọdún tí olóyè fẹ́ bẹ̀rẹ̀ Yorùbá Nation wọ́n pè mí Ṣínà yọjú sí mi mo bá dé wọ́n á ní a fẹ́ bẹ̀rẹ̀ Yorùbá Nation mo ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ mo ní Yorùbá Nation báwo bílẹ̀ sí ìgbélé wa mo ní ní bá ṣe oníṣe ni mo ní Yorùbá Nation tẹ́ sọ yẹn fún lágbára wá ní ṣé bí a ṣe ń jẹ́ àwọn èèyàn yẹn dání mo ní nígbà tí wọn kí ló kà wá pẹ̀lú gbogbo yẹn so àwọn tún máa invoke ẹ̀mí àyà pé má ṣe tiẹ̀ nìkan ṣe tẹlòmíì mọ́ tiẹ̀ nígbà tó wá sọ wọn á ní ó risk ọ ni ayé tó wá gan risk kan ni tó bá ti jábọ́ ńjọ́ tí wọ́n fẹ́ bí ọtọ́ ti kú ńgọ́ já risk yẹ tá a bá jẹ lọ orúkọ wa máa wà pé àwa la dá Yorùbá Nation lẹ̀ motivation yẹn ni wọ́n gbìn sọ alẹ́ mi pé àwọn gan mọ̀ pé ẹ já risk yẹ o and we started. ẹ started pẹ̀lú ẹ̀mí kan kọ̀ọ̀kan. ẹ̀mí kan kọ̀ọ̀kan n kì í ṣe pé owó kan ta ló èlò lẹ́fẹ̀ẹ́ fún. èmi náà ń wò pé wọ́n ní ìgbà kan wà tó yẹ kán ní Yorùbá Nation tí wọ́n ṣe yẹn wọ́n dáwó fọlọ́yè Sunday Igboho ni wọ́n dáwó tán dá fún un ní gbogbo àrùkà rádúrú mọ́tò tán yìnbọn sínú ilé bàbá yìí ni rí ní tí ń ṣẹlẹ̀ nínú ilé bàbá yìí ni rádúrú lé ni. Yorùbá ní èèyàn tí ò bá rọ́lá rí ní sọmọ rẹ̀ lọ́lá níyọnu ẹni tó bá rọ́lá rí ọlá ò ní pẹ̀kun ni wọ́n ń sọmọ ṣé ẹ mọ̀ pé òṣì àìpé mítìnì olùṣì ni ò já mẹ́ni alága àṣẹ tọ́ sí bó ṣì bá pọ̀ nu ayé ẹ̀dá làákàyè rẹ̀ ó kú so gbogbo àwọn èèyàn òṣì ni. ẹ ti gba program lọ́wọ́ mi o. tó yàtọ̀ fún pé olóyè ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn ìhà wo ni olóyè kọ sí àwọn èèyàn jẹ́ ó ní yàtọ̀ fún pé wọ́n ń gbà lẹ̀ fáwọn èèyàn wọ́n jílẹ̀ wọn gbà tí ó ní nǹkan mìíràn tó ń ṣe fáwọn mẹ̀kúnnù yàtọ̀ fún wọn jà fún wọn. sẹ́rí ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ níbi tí àlejò bá dé mo kí àwọn ìyá wa nulẹ̀ ìyẹn kan tiẹ̀ mọ́ kọ́kọ́ ń dá wàhálà lẹ̀ tẹ́ bá dọ́dọ̀ ṣífù láàárọ̀ yìí wọn àti ìdáná o lẹ́fẹ̀jẹ̀ wọ́n ti ń ro kà wọ́n ẹ̀ tí ì ro nǹkan kan o ẹ jẹun kẹ́ tó kú o ẹ gbọ́dọ̀ jẹun o àfi tẹ́ ẹ bá insist so àwọn ìyá yẹn lè ti kọ́kọ́ dáná first batch tá a ti ṣàlejò tó bá tó a ní sinà lọ́ba mi gbámọ̀ làwá fún wọn màá wá dúró lágbèdè méjì pé àmàlàdà ní ìsìn máa yìí ẹ ti fẹ́ kó àwọn ìyá yìí sínú. so tá a bá ti wá sọ fáwọn ìyá wa nulẹ̀ pé wọ́n ní kẹ́ ẹ dáná o ràṣí náà inú lè sọ pé ká sinmi màá ní ẹ ní bínú ni so àwọn ìyá yẹn àwọn náà ti iṣẹ́ tọ́lọ́run ti parí àwọn náà ti gbà á gẹ́gẹ́ bí àgbélébú àwọn so àwọn náà ó ṣe wọn ń rojú so yàtọ̀ sí yẹn ṣífù jẹ́ yẹn kan tó yẹ pé mọ́tò tó ti fi tọrẹ tí wọ́n bá fi dẹ́lómi ló kó owó pé mo fẹ́ máa ṣe dílà ó tó ní dílà ní mọ́tò ní tí wọ́n ti fi tọrẹ tí ò sí pé mú 50. rárá o rárá bẹ́ẹ̀ wá ni kò mọ̀ wípé ẹni tí ọmọ rẹ̀ ń lọ skul tí ò rówó skul san ọmọ kan wà lórí mídíà ìmọ́lẹ̀ Yorùbá ojú ń dùn báyìí. ok mo rí fídíò ẹ lóòótọ́ tó lè kíìsì ní. ó fẹ́ sanwó skul ó wá pè mí mo ní yes sir
ìmọ́lẹ̀ Yorùbá ó sunkún ní ìṣó fẹ́ ṣe ọ̀rọ̀ mídíà ni kò ń sọ̀rọ̀ tó pamọ́ wọ́n ní kí wàá ló fẹ́ wọ́n ní ká sanwó sukú ẹ̀ ní wọ́n ní wọ́n á yẹ sọ ó yá sẹ́dí àkáǹtì àkáǹtì àwọn èèyàn tí mo mọ́ ń sẹ́ndì sí wọn tí wọ́n mọ̀ wọ́n ti mọ̀ pé kí n tó sọ pé ẹ̀sìn kan báyìí mo ti clarify ẹ̀ ní ó lọ́mọ kan tó ti bú wọn rí mo forúkọ bò láṣìírí mo wá pè pé ẹni tó ń bú yìí báyìí lórí ó wá ní bóun ṣe wà yìí gan òun ní problem lé mo ní ló wá ń ṣe báyìí ọmọ tẹnu wé fèrè lórí mídíà yìí èmi ni mo sọ fún ọ pé ẹja fọmọ ìlú wọlé o àtúfò ló wọlé ṣífù nígbàgbọ́ pé lọ́dún kan ń bọ̀ láti Àbújá mo á jù sí wọn pé olúwa mi lèmi mọ́ ń pè wọ́n olúwa mi àbí kí ni kábíyèsí Ọlọ́run àní kábíyèsí ẹ jẹ́ káwa náà wá jẹ́ẹ̀tì kan kára ṣínà àwọn ra jẹ́ẹ̀tì ọmọ yẹn èèyàn tá bá fáwọn èèyàn ní 2.5 million ọmọ yẹn kan tí ó ṣe ní jẹ́ẹ̀tì kí ni aṣọwó ló fò ní. ṣe rírò rí. mo fọlọ́n búra à ń bọ̀ ní o àwa làwọn èèyàn tó páàkì jẹ́ẹ̀tì máa wọ pé àwa náà ti wọ́ ti ká máa gun jẹ́ẹ̀tì kì ibi tí mo bá lọ ní ìsìn tí lọ́sùn méjì bá ṣíwájú ṣé àmì tètè débẹ̀ ni ìrọ̀rọ̀ nídìí. so àwọn believe wípé nínú ilé wa tí ṣífù bá fẹ́ ra rice a máa ra bíi 100 200 tálejò bá wá ṣífù ó ní ó yá ẹ lọ gbé ráìsì fún wọn àwọn àfáà tí a rí fídíò wọn lẹ́jọ́ mẹ́ta tí wọ́n bá sọ̀rọ̀ nígbà tó ń lọ ṣífù tún ní ẹ gbé ráìsì fún wọn so gbogbo yẹn ó ti di ẹ̀jẹ̀ wọn báwọn ṣe máa ń ṣe nìyẹn ó ti di nǹkan táwọn kà kún pé bó ṣe yẹ kó lọ Ọlọ́run ló dá wọn bẹ́ẹ̀. ó dà mo wá fẹ́ béèrè kankan o lábala ọ̀dọ̀ tiyín lẹ́yìn gangan ni o irú èèyàn wo lẹ lè pe olóyè Sunday Igboho. ṣe rí mo rí wọn gẹ́gẹ́ bíi Ọlọ́run mi nítorí ẹni tó mọ̀ pé tó bá kònú ayé rẹ̀ lè fẹ́ ní ààhẹ́ so Ọlọ́run rẹ̀ ni so níjọ́ tí mo bá ti ń rí bí ẹ̀gbọ́n mi máa ṣìṣe ìdí tí ń fi ṣìṣe ni wípé lọ́jọ́ tí mo bá ti ń rí ṣífù gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n mi máa ṣìṣe ní pé ìmọ̀ wò pé ó yẹ kó ṣe báyìí àfi kí n máa rí gẹ́gẹ́ bí ọ̀gá mi Ọlọ́run mi ni wọ́n fi máa sìn níjọ́ tí bá ti rí bí ẹ̀gbọ́n mi ìkọsílẹ̀ èèyàn máa kọsẹ̀. ẹ ṣàyọyọ ni. èèyàn ṣàyọyọ nítorí nígbà tí ìwọ bá wà tẹ̀dé bóyá owó kan wà lọ́wọ́ ẹbí 10 million máa ń fún kìíní 5 million lọ́wọ́ owó ẹ̀ fún kìíní kan 2 million fún kìíní ìwọ gan tó wà ní àkáǹtì ẹ̀ gan ṣe. so àfi kó máa lọ́lọ́run náà fi ń ṣe tiwa bí máa ń gbà fara lérò bí wájà alẹ́ ní mi náà ní mìkìrámì bó ọba ti ń ṣe tiẹ̀ Ọlọ́run padà mọ́ kí ọlọ́nà mi. so ohun tí ò yé ọ̀pọ̀lọpọ̀ nìyẹn tó o bá ti fojú sí nǹkan tó gbọdọ̀ rí nǹkan bí báyìí o ò ní rí nǹkan kan bẹ́ẹ̀ gbogbo ẹni bá ń wówó ń rówó Ọlọ́run ní máa ń la ni. òun ni gbogbo ẹni tó sọra rẹ̀ di blọ́gọ̀ òjijì tí ń bú èbú tẹ́ ẹ bá rí tọ́pọ̀lọpọ̀ wọn bá ní ṣòro ẹ̀ mọ̀ pé pẹ̀lú bó ṣe ń bú èbú tó Ọlọ́run ò láwọn bẹ̀ Ọlọ́run ní máa ń lẹ̀ dá. kò sí bẹ́ẹ̀ dà ṣe sáré tó láyé. Ọlọ́run ní máa ń lẹ̀ dá gbogbo àwọn tí wọ́n pera wọn lólógùn pé ọ̀gá Sunday Igboho ni wọ́n sọ ti wá làtò Ọlọ́run ni mo ń ṣe ẹni tó bá fẹ́. irú lọ́dọ̀ tèmi mi mọ̀ tí position tí mo lè fi wọ́n sí because mi ò mọ irú àwọn tí ò lówó tó wọn gan tí wọ́n kàn ra níwọ̀nba tí wọ́n rí jẹ tí wọ́n rí mu lé wọn tó bá ti rí àgbo fàájì kan lẹ́yìn kan náwó kan ṣe fàájì. ṣe mọ̀ pé chief Paso kọrin kan ṣùgbọ́n lọ́dọ̀ chief orin yẹn ò wọlé ó ní èèyàn tó lówó ò ní fẹ́ kú babaláyé ò ní fẹ́ kú ṣùgbọ́n babaláyé tiwa ayélujára kú náà ni ṣùgbọ́n kọ́ lọ́mọ ẹ̀ tí ì pa wọn. àmín o. so mo wá experience wípé ohun tí mo rí lára wọn ni pé ọ̀lẹ ni máa ń kú láìmọye ìgbà akíkanjú ẹ̀kan ní ń kú nítorí tí nǹkan bá ṣẹlẹ̀ sọ́lẹ̀ yé mo kú mo kú o yóò ti kú láìmọye ìgbà ṣùgbọ́n ṣìfù ti mọ̀ pé ọjọ́ kan náà ní ń kú. akọni ìkúlẹ̀ méjì. ìjọ kan náà ni ó lọ. bàbá ọjọ́ tí wọ́n jí èèyàn gbé tán jí èèyàn gbé nínú Ìbàdàn láàrin gbogbo Ìbàdàn àbúrò olóyè Pẹ̀nkẹ́lẹ́ ẹ dákun ipa wo ni olóyè Sunday Igboho kó lórí ọ̀rọ̀ yìí báwo ló ṣe rí ẹni ìmú àti pé torí gbogbo alápadà rí pé wọ́n rí wọn mú báwo ló ṣe rí wọn mú kí ló kọ ẹni tí wọ́n tó jiyàn kó yìí. ṣe rí olóró ni wọ́n ń pè torí ojú kan rorò ó pa kan jẹ ni wọ́n fi ń pè lólóró. ṣe rí bí ọ̀rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ wọ́n yẹ sọ fún chief ni àwọn tó jiyàn gbé láàrin Ìbàdàn kò lè jẹ́ àwọn bá dìtà láwọn Boko Haram yẹn náà nínú Ìbàdàn wọn á wò pé bó làwọn máa gbé escape náà. bàbá yìí ti súnmọ́ Sunday Igboho jù. ẹ sọ̀rọ̀ mi. ṣé wàá wò náà àbọ̀ àgbà mi ni àbúrò Pẹ̀nkẹ́lẹ́ rí rẹ̀. so kò wá pẹ́ sígbà yẹn wọ́n wá rí fídíò
tí chief bá dẹ̀ mú fóònù wọ́n wá ń tẹ̀ wá ṣe báyìí wọ́n zoom wọ́n ṣe báyìí wọ́n ní mò ń bọ̀ ẹ mọ̀ gẹ́gẹ́ bí ẹni tí kò fi gbogbo owó jẹ̀dọ̀ ẹran tán láwọn bọ́ìsì káàkiri wọ́n wá sẹ́ndì mọ́tò yẹn sáwọn èèyàn ìyẹn mọ́tò tí àwọn pípé yẹn tí wọ́n gbé wá àwọn èèyàn yẹn ló wá sọ pé lágbájá ló máa ní mọ́tò yìí nígbà téèyàn bá sẹ́ndì kan séèyàn 10 téèyàn 7 ní lágbájá ló máa ní mọ́tò yìí àkọ̀yìn sí mọ́tò yìí lágbájá ló máa ní so àwọn wá pé àwọn ọlọ́pàá láti Àbújá pé tá a bá lo ti state ọwọ́ lè kanwọ́ kí wọ́n fi àbínú àwọn ẹ má bínú ẹ̀yàn ọgọ́ ọlọ́pàá kí wọ́n ní ìkànnù wọn tí ó lọ ṣòfófó fún wọn pé lágbájá ti káàsì ẹ̀ ògìnì kan ẹjúbẹ ìwúro wọn wá invite àwọn ọlọ́pàá láti Àbújá so God so good wọ́n wá ń tẹ̀lé àwọn bọ́ìsì tí chief tó bá ti rí kọjá káwọn mọ̀ báwọn kan ṣe rí tó kọjá lọ́nà ibi tó ti kọjá báyìí wọ́n kàn sọ fún àwọn ọlọ́pàá yẹn pé ẹ mọ̀ ṣe stop and search bí báyìí so there is no any tracker so chief ní tracker òun ni brain behind the boss I was there so wọ́n ṣe dé báyìí tí wọ́n ṣe stop and search so ibẹ̀ náà ni wọ́n ti so àwọn ọlọ́pàá gan tún béèrè pé ọwọ́ tó ń fẹ̀sì la fẹ́ dá ẹni ìgbó la fẹ́ mọ̀ gbá ẹ chief ní ẹgbẹ́ etí àbíkẹ́ lẹ́yìn mọ́mọ́ lẹ́sẹ̀ ẹ̀ rí i pé yóò ṣe kẹsẹ̀t wọ́n ṣe ní kí wọ́n ṣe bí chief ṣe wọ́n ṣe ní kàn ṣe báyìí pé ìbẹ̀rẹ̀ sí ṣe kẹsẹ̀t yẹn ló mú wọn lọ bí tí ó da tẹnu ẹ lẹ̀ so ẹ mọ̀ ó dàbí kẹ́ ẹ wo pé ta ló ń sọ̀rọ̀ báyìí nínú àwọn pìrìsẹ́ńtà kẹ́ ẹ tó rí fèsì ẹ̀ tí mọ̀ pé lágbájá báyìí so nígbà tó ti rí mọ́tò ẹ̀ pé lágbájá báyìí ló lè ní bèbè irú nǹkan bẹ́ẹ̀. ẹ dákun èèyàn ṣe wá ní dúkìá tó báyìí tí nífọ̀n lè kanná tí yóò bímọ níyàwó ní àdúgbò ọ̀rọ̀ báyìí tí wàá da gbogbo ẹ̀ lẹ̀ pé rárá mo fẹ́ máa jà fún ìyàn ni. ẹ mọ̀ pé ṣífù ń rí àwọn kíní ẹbí pààrọ̀ làwọn ni.